siyaha. Al-Fawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún dé bí wọ́n ṣe dé o. wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal mu'tamiru. èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020. tẹ́ wá ń bẹ̀rù ilé iṣẹ́ wo lè fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lóye tó ju ilé iṣẹ́ Al-Fawzan lọ. tẹnu kó tètè bọ̀ lè kọ́. wọ́n bá hasqobla al-huduri. wádìí kó o tó wá sọ́dọ̀ wa. bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún. wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ Al-Fawzan ilé iṣẹ́ tó létò ní. ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn. ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa. àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ. ní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ. ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín. òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ̀yà sọ́tún mọ̀yà sósì. mo bọ̀ ní olú iléeṣẹ́ Al-Fawzan Travel and Tours. kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀. ó sì jẹ́ san díẹ̀ ní àyè wà fún yín. olú iléeṣẹ́ Al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyà Adébánjọ close Ìṣàwò road Agbèkì Ìkòròdú Lagos State. tàbí kó pẹ̀ Al-Fawzan sórí 0036479507. tàbí mísọ́nà Al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959. Fawzan òun lèmi ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي بتاج الدين إلهي بتاج الدين بلغ مرادنا ما شاء الله اللهم بارك يا رب فسر لنا المقصود في الدين والدنا ما شاء الله بتلميذه مفتي الألوي كمالنا والبركة وجاب الدعاء بل منكذ الكل من خنا بتلميذي لموسى الأمة وغاني يجي عبد القدير من الأولى بمرشد من خاف الإله بسره لعبد الرحيم فاتح سبل للورى حرمة جنتا قامع الكفر كله وبلغارنا رب الإله ذوي الوفاء الجيش يما ورفوق على بدون وشيخ شيوخ ذا الصلاة من الأولى بجملة نال الفتى كل قصدي والأماني من بلاء وكذا المنى صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. kí Ọlọ́run àti ọlá rẹ̀ kún ọba aláyé lọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ọlọ́run bá wa kí àwọn sàábì ànábì. àmín. Ọlọ́run bá wa kí bàbá wa Shehu Tajul Adab. àmín. Ọlọ́run bá wa kí bàbá wa Alhaji Àgbà. bá wa kí bàbá wa Ọlọ́dán. bá wa kí bàbá wa Sheikh Murtado Akabi Salahuddin afọ́ọ̀bá ìlú Yàrú. Ọlọ́run bá wa kí bàbá wa Lágége. Ọlọ́run bá wa kí bàbá wa Ségene. bó wa kí ọgbà àwọn afọ́ bá wa kí àwọn afọ́ Ọlọ́dán lápapọ̀. Ọlọ́run wọlé àwọn àlùbáríkà tá ń lọ ọlọ́jà lò kalẹ̀ káwọn ọ̀rọ̀ ọmọdọmọ náà tó máa ní bẹ́ẹ̀ ìmọ̀ wa kọ́lọ̀ mọ́jọ òjọba ọ̀làpọ̀ àlàyé. ọmọ ìyá wa nínú Islam akíra wa bá àti máa kíra wa báyìí níjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. níbi tí a bá ọ̀rọ̀ wa dé níjẹ́ ẹjọ́ a ti sọ méjì ń bẹ wípé ọkùnrin ó gbọ́dọ̀ mọ̀ wípé ẹni tí mo fẹ́ fi ṣe ìyá ọmọ mi tí ó bí àwọn ọmọ mi fún mi kò gbọ́dọ̀ jẹ́ èèyàn kan jáńgbálá kò gbọ́dọ̀ jẹ́ hànà kò gbọ́dọ̀ jẹ́ kàtá ó gbọ́dọ̀ fojúlẹ̀ dáadáa pé ta ni mo fẹ́ kó jẹ́ ìyá ọmọ mi tí ó máa bímọ fún mi tí ó lẹ́sìn tí ó lẹ́kọ̀ọ́ tí ó ní tẹríba tí ó níwà gbọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ nìyẹn gbọ́dọ̀ wọ̀ lára obìnrin kó tó fẹ́ ẹ bá wá fẹ́ra yín tán tẹ́ ẹ bímọ àti sọ fúnra wa yìí pé ká fún ọmọ lórúkọ tó dáa ká fún ọmọ wa ní orúkọ tó dáa kẹpẹrun súná fún kẹsì fún lórúkọ tó dáa èyí tí a máa bú fúnra ń bẹ̀ lónìí nígbà tá a ti ṣàwùzù a'udhu billahi
الشيطان الرجيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقود الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. Allah ni wa nabi Muhammad sallallahu alayhi wa sallam. Àwa àjọ àlè umma nabi sallallahu alayhi wa sallam. Al-Qur'ani sọ fún Ànábì pé mo pè ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tó lọ bá fẹ́ fi tún ayé wa ṣe àwọn tó nígbàgbọ́ sí ní pè. Ya ayyuhal ladhina amanu. Ó ní mo gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo. Anfusakum. Ẹ ṣọ́ ara yín. Ẹ ṣọ́ ara yín. Ẹ ṣọ́ ara yín. Ẹ ṣọ́ra yín kẹ́ má bàa gbáyé lásán. Ẹ ṣọ́ra yín kẹ́ má bàa wáyé lásán. Ẹ ṣọ́ra yín kẹ́ má bàa sí máwọn tó wáyé tí wọn ò lórí pa rárá. Wa ahlikum nara. Bẹ́ẹ̀ bá ṣọ́ra yín tẹ́ ẹ fẹ́ wọná ẹ ṣọ́ àwọn ẹbí yín náà. Ẹ ṣọ́ àwọn ará ilé yín. Ẹ ṣọ́ ìyàwó yín. Ẹ ṣọ́ àwọn ọmọ yín kọ́ wọn bá dọ́mọ náà. La ilaha illallah. Àwọn tí Al-Qur'ani fi amójútó yìí àfi ká mójútó. Allah. Àwọn tí Al-Qur'ani fi amójútó yìí àfi ká mójútó. Nítorí wípé anfusakum wa ahlikum nara. Ọjọ́ òní tó ń lò kọ́ la fẹ́ sọ ń pa rẹ̀ bí ìsọjọ́ ọ̀la. Àwọn òwe ni wàá máa jẹ́ kọ́jọ́ ọ̀lẹ́ yóò dá òun náà làwọn ọmọ tí yẹn bá bí. Waqudu an-nasu wal-hijaratu. Siddiq kún náwó pé ọmọlágbájá ní lọ. Bó ti jẹ́ bí owó ti jọ sọ bẹ́ẹ̀ lọ́mọ jọ sọ ọ̀kan wá dáa jù kan lọ. La ilaha illallah. Kò sí ìjọ ọ̀dá o kò sí ìjọ ọ̀dá o kò sí ìjọ ọ̀dá o àmọ́ ọmọ téèyàn bá mójútó ọmọ téèyàn bí ìmájẹ́nu yóò dùn lọ́jọ́ alẹ́ ni. Allahu akbar. Ìdùnnú ayérayé ni fún orú òbí bẹ́ẹ̀. Tá a bá fún ọmọ lórúkọ tó dáa tán Mala Siddiq. An yaquma al-abu bi ra'ayati abna'ihi. Bàbá tó bímọ fúnra rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tí ó máa mójútó àwọn ọmọ rẹ̀. Torí pé wa kullun yulaqi rabbahu fayuhasabu. Fa kullukum ra'in wa nahnu ra'iyyatun. Wa kullukum ra'in wa nahnu ra'iyyatun. Fa kullun yulaqi rabbahu fayuhasabu. Wa kullun yulaqi rabbahu fayuhasabu. Gbogbo àwọn ẹ̀dá yẹn kálukú ló ní tí ń dájẹ́. Ìwọ bàbá àwọn ọmọ tó bí ní ẹran tó ń dájẹ́ ó gbọ́dọ̀ mójútó wọn. Allah. Ó gbọ́dọ̀ mójútó wọn. Ó gbọ́dọ̀ mójútó wọn. Ó gbọ́dọ̀ mójútó wọn. Anta mas'ulun Torí pé ìwọ ni wọ́n béèrè lọ́wọ́ rẹ pé bó ló ti tọ́ wọn. Ọmọ rẹ ti ń ṣe jàgàjàgà tí ń yìnbọn kì í ṣé bó ti tọ́ nu. Ọmọ rẹ ti ń mú gbókè àdúgbò yìí tí gbogbo ojú rẹ lẹ́rì tó ju gbogbo ojú lẹ́rì yìí ṣé bó ti tọ́ nu. Ọmọ rẹ ti ń yẹ̀sẹ̀ sáwọn àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ níta ṣé bó ti tọ́ nu tí ó tún wọ́n sọ pé mo kàn án respect mo ń na bàbá mi lé o ṣé bó ti tọ́ nu. Yìí tí àwọn kan bẹ wọ́n jápá mi lé kiri ni àwọn kan bẹ ojú wíńdò ni wọ́n gbà mú fóònù onífóònù ṣé bó ti tọ́ wọn nu. Àwọn kan yọrí mọ́ mọ́tò ó tú táyà mọ́tò lójú títì ṣé bó ti tọ́ wọn nu. Àwọn kan ti ṣe aṣẹ́wó àwọn aláwọn kan olóṣó àwọn sílé woman. Ṣé bó ti tọ́ wọn nu. Àwọn ọmọ rẹ ọkùnrin tí wọ́n ń gbébọn káàkiri àdúgbò tí wọ́n jáde àdúgbò gbádùn ṣé bó ti tọ́ wọn nu. Ó yẹ ká mọ̀ pé gbogbo àwọn táwọn ọmọ táwọn ṣe jẹ́gàjẹ̀gàn yìí àwọn kan náà ló bí wọn. Ṣé wọ́n tọ́ wọn bá Ànábì tí ní á tọ́ wọn. Ṣé wọ́n ṣe bá Ànábì tí ní á ṣe. Wọn ò ṣe bẹ́ẹ̀
wọn ò ṣe bẹ́ẹ̀ ló jẹ́ kí ìdààmú pọ̀ nínú ayé ló jẹ́ kí wàhálà pọ̀ nínú ayé. náà. أن يقوم الأب والأم بتربية الأبناء على الفضائل الحسنة. bàbá àti màmá ni wọ́n tọ́ wọn. bàbá ò gbọ́dọ̀ dáadáa màmá ìyàwó rẹ̀ wọn ló mọ tọ́ ọmọ yẹn mọ mójútó wọn ó sáré pé mi ò ráyè. ìyá ló kò gbọ́dọ̀ dáadáa bàbá wọn ipe wo bàbá yín ló tọ́ yín o mi ò ráyè kékeré o mo ń lọ sọ́ọ̀bù ó sì wá jẹ́ pé owó iná ló fẹ́ jà lábàá ayé rẹ̀ tí òjò ráyé mójútó ọmọ. owó èló ló wájọ́ tó ti ń wá èló lókù tó fẹ́ rí tí òjò mójú táwọn ọjọ́ ọ̀la rẹ̀ àwọn ìgbẹ̀yìn tẹ́yìn ṣe tí ó tún ẹ̀yìn rẹ̀ ṣe ìjọ tó bá lọ. bàbá and màmá náà ni wọ́n jọ pa ọ́pọ̀ bó la fẹ́ tọ́ àwọn ẹ̀ irú ẹ̀kọ́ òun náà fẹ́ kọ́ irú iṣẹ́ òun náà fẹ́ ṣe ẹ wàá fi òdodo tọ́ wọn kọ́ mo má bàárọ̀ lọ́dọ̀ bàbá kó má bàárọ̀ lọ́dọ̀ màmá kó má bá òdodo lọ́dọ̀ màmá kó bá lọ lọ́dọ̀ bàbá kó má bá irọ́ lọ́dọ̀ màmá kó bá lọ lọ́dọ̀ bàbá kó má bá irọ́ lọ́dọ̀ bàbá kó bá irọ́ lọ́dọ̀ màmá. gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ó yẹ kí ẹ máa kíyèsí. bàbá àti màmá ó gbọ́dọ̀ kíyèsí bàbá àti màmá ó gbọ́dọ̀ kíyèsí pé kí lọ́mọ mi fẹ́ bá lọ́dọ̀ mi asídìkù báyìí náà wò má ọmọ gbọ́dọ̀ máa bódodo lọ́dọ̀ bàbá rẹ̀ ọmọ gbọ́dọ̀ máa bódodo lọ́dọ̀ ìyá rẹ̀. àwọn gbọ́dọ̀ trust ara wọn lórí títọ́ ọmọ yẹn. kí ọkàn má fi àìfọkàntán kó má jàǹbá ara wọn láàrin ara wọn. kọ́ wá máa gbin oore sáwọn ọmọ náà lẹ́mìí ká máa gbin oore sí wọn lẹ́mìí ọmọ mi náà ti ń saburú káàkiri àwọn tó bí ni wọ́n gbìn sí lẹ́mìí ọmọ mi ti ń balẹ̀ jẹ́ àwọn tó bí ló bá lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ẹ máa bá ọmọ yín sọ̀rọ̀ ẹ máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run pé ẹ má ṣe báyìí báyìí ni ẹ ṣe ẹ má ṣe báyìí báyìí ni ẹ ṣe eléyìí dáa eléyìí ò dáa ẹ máa wá sí wọn lákin láti jẹ́ èèyàn èèyàn mọ̀ mi ẹ múra sẹ́kọ̀ọ́ ẹ̀yin ló dé èèyàn àwọn dókítà tó ń wò ìwọ ló dàbí dókítà ó di dókítà ìwọ ló di lọ́yà ìwọ ló di accountant ìwọ ló di àfáàgbà ó di àfáàlánlá sáàmù ọmọ lọlé kí wùlé kó tánú wọn lọ ó dàbí bàbá Lágége ó dàbí bàbá Kàmáàlì ó dàbí ṣé wò ní ẹgí ó dàbí àfọ ọlọ́nà ó dàbí bàbá Sígiri ẹ mọ̀ sí wọn lákè bẹ́ẹ̀. كي تنال به سعادة الدين والدنيا مع الفوز. شركة الفوزان للسياحة Al-Fawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún ti dé bí wọ́n ṣe dé o wọ́n pín gbogbo ẹ̀yin al-Hujjaj wal-Mu'tamiru èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù ilé iṣẹ́ wò lè fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lọ́yẹ̀ tó ju ilé iṣẹ́ Al-Fawzan lọ tẹnu kó tètè bọ̀ lè kọ́ wọ́n bá haskobilẹ̀ huduri wádìí kó tó wá sọ́dọ̀ wa bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ Al-Fawzan ilé iṣẹ́ tó létò ní ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ òní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògùn Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ̀yàsó tó mọ̀yàsó sì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ Al-Fawzan Travel and Tours. kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ̀ bọ̀ bó sì jẹ́ san díẹ̀ díẹ̀ ni àyè wà fún yín. olú iléeṣẹ́ Al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyì Adébánjọ close Ìṣàwó road Agbèkì Ìkòròdú Lagos State tàbí kó pẹ̀ Al-Fawzan sórí 0036479507 tàbí mísọ́nà Al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959 Fawzan òun lèmi ń bá lọ. kọ́ àwọn ọmọ rẹ lẹ́kọ̀ọ́ dáadáa kọ́ ẹ bá lè jèrè ayé àti tọ̀run. أن يقوم الأب بالإنفاق عليهم. tó bí a ń lọ ládé yìí nínú ibi tá a ń lọ la tún dé yìí kí bàbá mọ̀ wípé òun lòun máa náwó lé wọn lérí kí bàbá mọ̀ wípé òun lòun máa náwó lé ìwé o kí ẹsẹ̀ kọ́ ọmọ ló máa pè fún ilé ìwé kọ́ ọmọ yẹ́lẹ̀ wọ́n ní lọ bá màmá yín wàhálà yín pọ̀ ayé tó wá nù ayé kó dọ̀ láàmú ni ayé tó wá kì í sáyé kó tẹ́ra lẹ̀ láfi ní o jára mọ́sẹ́ àwọn ọmọ tó bí kalẹ̀ láti lè tọ́ wọn kò mọ́ kàn bí wọn lásán ẹlòmíì kan pa wọ́n jọ bí ọmọ àwọn nílò òkè àwọn adáṣà bí pamọ́lẹ̀ bí ọmọ yà sí
ó dòńdò pé mo fẹ́ tọ́ àwọn ọmọ yìí èyí tí ó ṣe doctor èyí tí ó rí di mercy èyí tí ó rí di law èyí tí ó kọ́ sí ọwọ́ èyí tí ó kàwé èyí tí ó kéwú kò sí tí ó wúlò kò sí tí ó wúlò tí wọ́n fi dọ́mọ gidi tí wọ́n fi gba orí ìpẹ́ ọmọ mi ní bọ̀ wáhùn ó yá kí àwọn bàbá rẹ̀ ọmọ tó bá dáa la máa ṣe bẹ́ẹ̀ ọmọ tí ò bá dáa a máa dọ̀jẹ̀ fẹ́ bí ni a máa dọ̀jẹ̀ fara. adibu walidaka khairan kaitana labihi sa'adata dini wa dunya ma'al farahi. fi ẹ̀kọ́ tó yè kooro káwọn ọmọ rẹ̀ kó bá lè jèrè wọn lọ́jọ́ ọ̀la. يجب على الآباء توجيه الأبناء على الطرق السليمة. Allahu Akbar. Gbogbo òbí kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ máa dá rí àwọn ọmọ rẹ̀ lọ bí ojú ọ̀nà tó dáa, ọ̀nà tí wọ́n rìn tí wọ́n fi là. Tó bá ti rọ́mọdé tí ń lọ bí tí ò dá tètè pé padà, try láti máa darí ẹ̀ rárá eléyìí wọn ò dáwọn èsè bẹ́ẹ̀ láti kékeré títí láti gbà tó ti wà ń kékeré tí tó fi dàgbà tí ó fi wá di tó ń lò fi padà wá tójú gbọ́ ìwọ lọ́mọ darí ẹ̀ lọ́mọ sọ pé báyìí lẹ́sẹ̀ àìmọ́ ṣe báyìí eléyìí ló dáa eléyìí ò dáa ìtọ́lọ́hun fẹ́ ni ìtọ́lọ́hun ò fẹ́ ni bí Al-Qur'ani ti fẹ́ là ń sọ yìí o má lò fẹ́ nú ara rẹ o má lò fẹ́ nú ara rẹ o bí Al-Qur'ani ti fẹ́ là ń sọ yìí wo bá àwọn èèyàn ṣe bí wọ́n ṣe kọ́ kálukú lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ṣe kẹ́kọ̀ọ́ wọ́n ṣe kálukú kẹ́kọ̀ọ́ káàkiri ayé ẹlòmíì kọ́ tán Nàìjíríà tó lọ kọ́ abroad kì í ṣe torí kankan làwọn obìnrin fi ràn ó kó bá lè wúlò kó bá lè wúlò kó bá lè máa ṣàdúrà fáwọn tó bí yẹn ẹlòmíì ṣe ń ṣépè fáwọn tó bí lọ́wọ́lọ́wọ́ báyìí pé bàbá mi ló ṣe báyìí ní ò jẹ́ níláárí kò sì ní dáa fún kò mú un lọ léèwé ó ní kò mú un lọ lé ẹ̀kọ́ kò tó jẹ́ òun kọ́ṣẹ́ òun máa kí òun òun máa wé òun ká wà òun jobless. jinayatan adat ala al-aba'i bil wailati. kì í ṣe pé kọ́mọ ó kàwé nìkan là ń sọ ọmọ mi ó kàwé àmọ́ kọ́ṣẹ́ ọwọ́ ẹnìkan ní ọmọ tí ó bá kàwé ẹjọ́ kọ́ṣẹ́ ọwọ́ ẹmọ tí ó bá kàwé ẹjọ́ kéwú ó nítorí kọ́ ọmọ máa di àbódì lọ́la ni ọmọ tí ó bá kàwé ẹjọ́ kéwú ọmọ tí ó bá kàwé ẹjọ́ kọ́ṣẹ́ ọwọ́ torí kọ́ ọmọ máa di àbódì lọ́la ni dágbére ẹ̀ sọnù ẹni tí ó bá kọ́ printing press kó kọ́ ẹni tí ó bá kọ́ fashion design kó kọ́ ẹni tí ó bá kọ́ furniture kó kọ́ ẹni tí ó kọ́ tailoring kó kọ́ tí ó kọ́ carpenter kó kọ́ ẹni tí ó kọ́ bricklayer kó kọ́ ẹni tí ó kọ́ bá ti ń ṣerun bá ti ń dirun kó kọ́ ẹni tí ó kọ́ bá ti ń rán bá ti ń ṣe kíni bá ti ń hun fìlà kó kọ́ ẹni tí ó kọ́ ọjà títà bá ti ń tajà òwò ṣíṣe kó kọ́ ẹni tí ó kọ́ bá ṣe kọ́lé kó kọ́ kọ́mọ ló sáàmọ́ jalè kó wà lẹ́ni tí ò ní nǹkan kan sí. wa khayru ma warratha ar-rijalu banihim adabun salihun wa husnu thana'i. bẹ́ẹ̀ni. huwa khayrun min ad-dananiri wal awraqi. ọmọ tó lẹ́kọ̀ọ́ ó dáa ju kọ́mọ ó bógun lé lọ. shiddatin aw rakhain. báńgbé látòkè. adamu alladhi khayru ma warratha ar-rijalu banihim. ntọ́ máa jogún lọ́dọ̀ àwọn tó bí. adabun salihun wa husnu thana'i. òun náà ni ẹ̀kọ́ tó yẹ kóró. huwa khayrun. olólóore jù. min ad-dananiri wal awraqi. olóore jù kẹ́ni ọmọ bá 20 million lé lọ. fi yawmin shiddatin aw rakhain. ẹ̀kọ́ tó bá kọ́ yẹn òun ni ó wúlò fúnjọ́ tó bá ní tó ní ṣòro. tilka tafuna. tọmọ bá lẹ́kọ̀ọ́ tó bá 100 million lílé yóò parẹ́ ni. tilka tafuna wad-dinu wal adabu salihu la yafniyani. rí bá ní owó máa tán. àmẹ́kọ̀ọ́ tó kọ́ ẹ̀kọ́ tẹ́ ẹjọ́ kọ́ àti ẹ̀sìn tí ń sìn
àtòrí rẹ̀ tó pé ní kò ní tán rárá kò ní parẹ́. يا بني إن تأدبت صغيرا tó bá kẹ́kọ̀ọ́ láti kékeré تكون كبيرا في زمرة السعداء. báńtò wímọ́lá Siddiq. يا بني إن تأدبت صغيرا ìwọ ọmọ mi tó bá kẹ́kọ̀ọ́ láti kékeré. تكون nígbà tí mo ní o lọlé kí o tó lọ mo ní o lọlé ìwé o lọ mo ní o kọ́ṣẹ́ o sọlẹ̀ mo tún ní o fojú sílẹ̀ o tún fojú sí i. تكون كبيرا في زمرة الكبراء. gbogbo omi tó o bá ti dé láwùjọ àwọn èèyàn ìwọ ló dẹni ńlá. وإذا أضعت نفسك لعبا. tó bá yẹ pé gbogbo wàtá ní o kọ́ṣẹ́ o ń fọjú ayé rẹ̀ ṣeré káàkiri. تكون كبيرا في زمرة الغوغاء. a ní kó o kọ́ṣẹ́ o gba bí bọ́ọ̀lù lọ a ní kó o kọ́ṣẹ́ o lọ ń ṣeré káàkiri a ní kó o lọ skúù o lọlé ìwé ọmọbìnrin ló ń wá kiri a ní kó o lọ skúù wọ ọmọbìnrin ọkùnrin ló ń wá kiri kí ló ní yóò ṣẹlẹ̀ àfà. تكون كبيرا في زمرة الغوغاء. ìwọ ló jẹ aṣáájú náà àwọn tí ò wúlò. وإذا أضعت نفسك لعبا. tó bá fi ọjọ́ ayé rẹ̀ ráre في زمرة tọ́jọ́ lọ́tọ́ mọ́ lọ́wọ́ o kọ́ṣẹ́ o kàwé. ليس الغصن الرتب إن كان يبسا. ìwọ lọ́jọ́ ayé rẹ̀ ní òráre jù. كان يابسا بسواء. La ilaha illallah láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ ó wá kéré. La ilaha illallah. àwọn èèyàn ńláńlá wọn wà ní ṣebọ́ ọ̀rẹ́ ilẹ̀ pé náà wọ́n máa tẹ̀lé wọn bí ọmọ ọ̀dọ̀ torí pọ̀ lẹ́kọ̀ọ́. العدل بين الأبناء في العطف والحنان. ká máa ṣe déédéé lórí àwọn ọmọ wa. في العطف والحنان. ẹ má fi kan kẹ́kan wọ́n ní tẹ́ bá bímọ púpọ̀ máa fi kan kẹ́kan tẹ́ bá bímọ púpọ̀ máa fi kan má fi kan kẹ́kan níbi títọ́ àti níbi ìbójútó wọn try gbìyànjú tiẹ̀ láti ṣe déédéé pẹ̀lú wọn nítorí pé tó o bá ní ọ̀kan lọ fẹ́ràn jù ó lè jẹ́ ìjọ fẹ́ràn ní ó padà tún léṣe. Allah. tó bá lọ́kàn ló dáa jù tó lè ṣe bí ìfẹ́ àfẹ́jù ló jọ́kọ́rọ̀ ànábì Yusufu orí bó ti rí nì ànábì Yusufu gbogbo ìrìn àjò ayé rẹ̀ tó rìn ṣe bí fẹ́ tí bàbá rẹ̀ ní sí tó sì fi hàn àwọn yòókù rẹ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ olófa gbogbo tó fà fún mi. torí náà ká ṣe déédéé lórí àwọn ọmọ wa bó ti tọ́ àti bó ti yẹ. wa an yuzawwijahu idha adraka. idha balaga. èyí tó wá wà ń bẹ nìyẹn torí pé most of àwa tá a jẹ́ mùsùlùmí kì í kàn wá pé bóò lọmọ wa yóò ti lọ níyàwó ọmọ wa ọkùnrin báwo ló ti fẹ́ níyàwó ọmọ wa obìnrin báwo ló ti fẹ́ lọ́kọ ní ọ̀nà ilẹ̀ wa ń bí ọmọ obìnrin tó bá wà ní ọmọ 18 years 20 years tó bá lóun lọlé ọkọ wọn ni ó ti kéré jù kẹ kò kéré o tọmọ bá ti bàlágà ló ti ṣetán láti lọlé ọkọ. Aisha ilé ànábì ló ti kọ́kọ́ ṣe nǹkan oṣù. Tazwiju bikrin idha balaga. Aisha ìyàwó ànábì Muhammad ilé ànábì ló ti kọ́kọ́ ṣe nǹkan oṣù. òun lórí tí àwọn Haúsá wa máa ń ṣe ní tí wọ́n fi tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọmọbìnrin míì tó lóun lọlé ọkọ ó ti ṣe nǹkan oṣù wọ́n ti ọmọ mélòó lẹ bá lé mọ́. ó ti ṣẹ́yún ṣẹ́yún. èèyàn lọlé ọkọ kò tí ì délé ọkọ òun kú fúnra ẹ ti ṣẹ́yún mẹ́wàá. bí ayé zambi ń kú ti láti délé ọkọ ó sì ti ṣẹ́ oyún mẹ́wàá mélòó lọ́lọ́ nǹkan mọ́ bóyá ìtọ́lọ̀ nǹkan mọ́ náà ló ti ṣẹ́ dànù kálukú mójútó ayé ara rẹ̀ àwọn ọmọ rẹ̀ tó bí kò mójútó wọn ẹlòmíì ti ṣẹ́ ogun tí ó bí tán kò wá rí gàgà bí mọ́. La ilaha illallah. bí Islam ti ní àṣekọ́ yẹn ó ní amójútó gbogbo ẹ̀ ká mójútó ọ̀rọ̀ gbésí ayé wa àti tàwọn ọmọ wa ká mójútó bá ti fẹ́ lò ó. wàtúkọ̀ ìmọ̀ sọ̀lẹ̀ àtún. mímbà àdé ilmi wàtúkọ̀ ìmọ̀. wà á sọ pé wà khairu ma nala al-fata ba'da al-huda wal-afiya. wà khairu ma nala al-fata ba'da
بعد الهدى والعافية امرأة عفيفة امرأة جميلة عفيفة مواتئة امرأة جميلة عفيفة مواتئة امرأة جميلة عفيفة مواتئة. ọmọ tó jọmọ ọkùnrin nígbà tó bá ti kẹ́kọ̀ọ́ tán tó yè kooro tó náà ti ń dá owó ní nígbà náà ló tó fẹ́yàwó. àmọ́ olùfẹ́ fẹ́yàwó ó kọ́ṣẹ́ ó kàwé ó kéwú wọ́n á ní sẹ́wọ̀n ló ṣe ó ní kò sí ṣọ́ọ̀bù lọ́wọ́ náà ó ṣọ́ọ̀bù lọ́wọ́ àtọrọ ìyàwó ń bí ó ń gbowó oúnjẹ wọ́n náà tó wá ló fẹ́ níyàwó ó tí tó yàwó fẹ́. ìwọ ìyàwó tó bá ti bàlágà láyé ìjọ́un wọn èdò pé kóbìnrin ó máa ṣiṣẹ́ kó tó di pé yóò lọ́kọ. àwọn arájọ́ wọn ètí ẹ̀fẹ́ káwọn ìyàwó wọn máa ṣiṣẹ́ nítorí pé láti lè mójútó àwọn ọmọ tí wọ́n bá bí. irú ẹ̀ wà láyé nísìnyí náà o àwọn kan bẹ full housewife ni wọ́n jẹ́ pé ìyàwó wọn ní mójútó bá àwọn ọmọ tí ń jẹ bá ti ń mu ìyá ló dáná tọkọ ni pé owó oúnjẹ rèé owó ọbẹ̀ rèé kó dẹ̀ béèrè ṣé láwájá ti lọ school ṣé kí ni ti lọ lé kéwú nígbà tán ti school dé tán ti lọ lé kéwú gbogbo ẹ̀kọ́ tó yẹ ká fáwọn ọmọ lílé yìí láàfin ní sàbámà àtàwa àtẹ̀yìn àwọn ọmọ tá a bí ọlọ́jà rí wọn kọ́ láfi máa sọ pé kọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí kọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí ọmọ tí a kọ́ ló ń yọ ọmọ rẹ̀ èyí tá ò kọ́ ní yàyàkuyà kọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí. Allah kọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí ìsinmi. Kọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí ìsinmi. Ọmọ tí a kọ́ níyọ̀ọ́márè. Níyọ̀ọ́márè o. Èyí tá a kọ́ yóò yàyàkúyà. Yàyàkúyà. Ọmọ rẹ kó lè fún ọ nísìnyí. A tún máa ń dá wa kàkà pé n tá a bá pè ní nǹkan fọ́mọ nta bá pè ní nǹkan fọ́mọ ẹ̀yin lẹ pè yán ní nǹkan ṣèbọ̀ ọmọ màá yán gún ẹ̀yin lẹ pọkà ní nǹkan ọmọ mọ̀ọ́kárò ẹ̀yin lẹ palẹ̀ ní nǹkan ọmọ mọ́kọ̀ wálé. Allahu Akbar. ẹ̀yin lẹ palẹ̀ ní nǹkan ọmọ mọ́kọ̀ wálé ẹ̀yin lẹ pẹ̀sìn ní yẹ̀yẹ́ lọ́mọ bá kẹ̀sìn lẹ̀ nta bá pè ní nǹkan ọmọ mi ò mọ bá àti sàlùwàlá ọmọ mi ò mọ bá àti kírun kò mọ fatia bí tí wọ́n ti kẹ́ bá jẹ gẹ́rì màgàlú bí ayé ẹ̀ ò mọ̀rún kí ò mọ̀ àlùwàlá sí ò mọ̀ kankan sí inú ẹ̀sìn kí lọ wá kọ́lọ̀ sì má dá ọ ọba tó dán náà sábà máa pé kí mo wá dá ọ sí oníríyà ọlọ́run o ọmọ ọlọ́run ẹni tí ò mọ ọlọ́run bò ní ó ti mú àwọn òbí rẹ̀ ọlọ́run kó ṣàánú wa o àmín àtàwa àtẹ̀yìn tẹ̀ ń bọ̀ wa àmín o tó tó di jọ́ mẹ́jọ tá a tún pàdé ká ṣàdúrà fúnra wa pé àwa lẹ́ẹ̀ máa gbọ́ àwa lẹ́ẹ̀ máa rí àwa náà lẹ́ẹ̀ máa gbọ́ àwa náà sì máa rí a máa gbọ́ ẹ máa gbọ́ wa ojú tẹ̀ fi gbọ́ wa ò ní fọ́ ilé Saad Fawzan ò ní bàjẹ́ láéláé gbogbo ẹni tó bá fẹ́ lọ Mọ́kà tó fẹ́ lọ múra jájọ lọ yìí tí ń bọ̀ wáyìí pé àwọn nọ́mbà tó wà lórí screen yẹn àbò ní àwọn ìbéèrè tó fẹ́ béèrè lórí àwọn ọ̀rọ̀ Ọlọ́run tá à ń bára wa sọ ìjọba ẹ̀yọ́ tá a tún pàdé Ọlọ́run láwọn àlùfáà wa kó jẹ́ kí gbogbo àdúrà ẹnìkọ̀ọ̀kan wá gbà ó gbogbo tí ń ṣẹlẹ̀ nílùú tí ò dá Ọlọ́run mọ́sà wa kó kú ọ̀ ó jẹ́ kí Nàìjíríà ó dá àdúrà ẹ̀ lọ ìlú Nàìjíríà Ọlọ́run mọ́jọ́ ó bàjẹ́ o gbogbo àwọn ọmọ Nàìjíríà tán wà òkèèrè káàkiri àwọn tó wà l'Amẹ́ríkà àwọn tó wà ní London àwọn tó wà ní Europe àwọn tó wà káàkiri Australia India gbogbo olú ayé tí wọ́n wà all over the world ní Cairo àti ní àwọn bòmíì náà àti ní Tunis gbogbo àwọn ibikíbi tọ́mọ Nàìjíríà wò wà àti ní Saudi ọlọ́mọsà bá bójú tó wọn o gbogbo olú ayé ọlọ́mọdé ó bàjẹ́ o tí Islam wà ọlọ́mọ bá bójú tó gbogbo àwọn mùsùlùmí wa lórí mẹ́rin ayé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ma'as salam.
Sharikatul Fawzan lis-siyaha. Al-Fawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún ti dé bí wọ́n ṣe dé o. wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal-mu'tamiru. èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020. tẹ́ wá ń bẹ̀rù ilé iṣẹ́ wo lẹ fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lọ́yẹ̀ tó ju ilé iṣẹ́ Al-Fawzan lọ. tẹnukọ́ tètè bọ̀ lè kọ́. wọ́n bá haskobile huduri. wádìí kò tó wá sọ́dọ̀ wa. àbí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún. wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ Al-Fawzan ilé iṣẹ́ tó létò ní. ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn. Ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa. àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ. kò ní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ. ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín. òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ́yàsọ́tún mọ́yàsọ́sì mọ̀ bọ̀ ní olú ilé iṣẹ́ Al-Fawzan Travel and Tours. kódà yín tẹ̀ tún fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀. ó sì jẹ́ san díẹ̀ ni àyè wà fún yín. olú ilé iṣẹ́ Al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyì Adébánjọ close Ìṣàwò road Agric Ìkòròdú Lagos State. tàbí kó pẹ̀ Al-Fawzan sórí 0036479507. tàbí mísọ́nà Al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959. Fawzan òun lèmi ń bá lọ.